Sir. C'est bien. Quel? Yes, sir. C'est bien. Bien, sir. Ok. I'm in war speaking to you. Àlàáfíà fún yín o. Ẹ̀ka sọ ẹ̀kalẹ́ àsìlọ́sì ẹ má bínú ẹ̀kalẹ́ tó ṣe látàrọ òmìnira yìí wọ́n máa tẹ̀síwájú ibi ní Mẹ́sílán ní ìwọ bírí o ibi àmà tẹ̀síwájú àwọn tó bá gbàgbọ́ sí wọ́n máa lé sílẹ̀ ìjọba bóyá máa bí wẹ́rẹ́ ilẹ̀ sí àwọn ọmọ mi àbáwọn ẹ̀kọ́. Okay. Mo rí obìnrin kan tó sunkún ta mo lóbìnrin wà mo lọ wà báyìí ṣébi ló wà ẹ̀rántí. How are you? God bless you. Ó bring it up. Àlàáfíà fún yín o. Ẹ bá ń gbọ́ mẹ́wàá sẹ́gbẹ̀ẹ́. Àlàáfíà fún yín. Sorry. Ọlọ́run ṣá àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti ẹ̀dúpẹ́ akínyín kú ewu ọmọ. Ọlọ́run á wo ọmọ yìí. Àmín Jésù. Ọlọ́run á dá sí. Àmín Jésù. Ọlọ́run á wo ọmọ yìí. Àmín Jésù. Ọlọ́run á dá sí. Àmín Jésù. Ọlọ́run á wo ọmọ yìí. Àmín Jésù. Ọlọ́run á dá sí. Àmín Jésù. Àwọn kan rò ẹjọ́ sẹ́gun àwọn kan rò wọ́n are sorry. So bá ṣe parí service ní church so ni mo rí ọmọ yìí so let's start from the pẹ̀lú ọ̀gbìn start from the studio. Màmá tí mo tọ́ wá sí church kí lẹ ló ṣẹlẹ̀. Wá ké gbàjarè wá ságbàlá mo ké gbàjarè wá ságbàlá Gabriel. Ẹ̀yin lẹ bí àǹtí. Bẹ́ẹ̀ ni mo bí fọ́gbọ̀n mi ni. Ẹ̀yin lẹ bí òun. Bẹ́ẹ̀ ẹgbẹ́ gbàjarè wá ságbàlá ni Àkúrẹ́ ni mo wà tí mo tọ́jú mọ́dà mi tó ti pè mí pé ara ọmọ ń ṣe òun. Ọkọ ìgbà tí ara ọmọ ń ṣe ó pe ọkọ rẹ̀ ò dáhùn. Mo wá láti fi mọ́dà mi sílẹ̀ wá sí Ìbàdàn nítorí ọmọ òṣègbére ni ọkọ mi. Ó ti yé yín. Mo wá bá ní ilé mo wá gbé lọ sí mission bí tó rẹ́jísà tó wá lébọ̀ ọjọ́ mẹ́ta ló fi lébọ̀ kó tó di pé arọ́ṣẹ̀ wá síbí tí Mẹ́sílánì níbí tá a wá fi ọ́síjì tá a fi jí ó ti kú pátápátá ìyẹn àti ó ti kú pátápátá àwọn nọ́ọ̀sì ni ó ti kú pátápátá so ọgbọ́n bá mi fi ọ́síjì jí ni tí mo kígbe tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí dókítà kó gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ tí wọ́n fi hallelujah wọn èmi ò rí yín rí church o wọn à dé church ọ̀dọ̀ wa rí o mo kàn rí tẹ́ni yẹn sunkún lọ́sàn-án yìí igbe wọn wá jẹ́ kí n bọ́ síta kí ló dé wọ́n ní àwọn wá sí hospital pé ọmọ àwọn ṣe operation ẹ bímọ ẹ náà kò ní ẹ̀kẹ́ ṣe ẹ má ṣe ọmọ tuntun God bless you ṣé ó ti pọ́jọ́ mẹ́jọ báyìí. ó ti lé lọ́jọ́ mẹ́jọ àti ìsọlórúkọ. ẹ ti sọ lórúkọ ẹdùn ó ti lé lọ́jọ́ mẹ́jọ báyìí. bẹ́ẹ̀ 14 days lónìí àti ìsọlórúkọ àti bàbá àti ìròwò operation sọ. a máa ṣe ọ̀pọ̀ ẹ̀fà. èló gangan ni operation. 400 ní ṣùgbọ́n dókítà ní pẹ̀lú condition ni wọ́n dín 50,000 fún wa. wọ́n ní kẹsàn-án 350. Okay, very good. Ṣẹ̀mọ ojú ló rojú ṣàánú àwọn èrò tó wà ní church ń sìn wọ́n tó mélòó náà ẹ̀bẹ́ yìí náà ti rẹ̀ wọ́n tó mélòó wọ́n pọ̀ tí mo fẹ́ attend sí wọn pé obìnrin yìí ń sunkún mo láti táì mo ti bẹ̀rẹ̀ counseling mo ṣe parí láti bẹ̀rẹ̀ counseling àwọn tó gbé kéèsì wa wọn ní kidney ẹlẹ́sẹ̀ àbí lẹ́yìn so yàtọ̀ sí yẹn èrò ṣẹmọ ìṣe wa ní every Wednesday àwọn ṣe counseling dáhùn yẹn mi ò gbé yẹn sórí afẹ́fẹ́ mi ò gbé counseling sórí afẹ́fẹ́ tí ìbá ṣe eléyìí tó bá worst màá ṣe gbọ́ pé bá yanjú ilé o mo yanjú many cases lọ́dọ̀ tèmi láì ní wá bóbìnrin ṣe wá ń sunkún kí ló ṣẹlẹ̀ wọ́n lọ́mọ àwọn tó rọ́mọ wọn lélẹ̀ ọmọ lè sorry
ìyá ṣé wọ́n ti lé fún lọ́yà ṣá. tí fún lọ́yà láti ìjẹta. ó ti fún lọ́yà láti ìjẹta. Bàbá ti fit láti. ṣé ṣẹ́yìn kankan ti ní stamina díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ ẹ̀pẹ̀lẹ́ sorry. So ó pọ́jọ́ mẹ́sàn-án tó ṣe operation báyìí. 14 days. 14 days. Tọ́tù àlọ́sítù báyìí. Tọ́tù àlọ́sítù báyìí. Tọ́ bá sanwó tó báyìí wọ́n á kú mi láàárọ̀ ọ̀la. Ṣé bẹ́ẹ̀ ni? Ó ti tán. Now ẹ máa rí àánú gbà. Bí ó ẹkún màmá yìí ó pa mí lẹ́kún. Ẹkún wọn pa mí lẹ́kún pé àwọn fẹ́ Sunday wọ́n ní other things náà pé tó máa kó òun bí gan náà. Pé wọ́n agbádá mo ti lọ ń tọrọ oúnjẹ. Agbádá mo ti lọ ń tọrọ oúnjẹ mi lọ́kọ́. Kí ló dé ń tọrọ oúnjẹ? Kí ló dé? Mo sọ wọ́n kankan lọ́wọ́ mi ni ọmọ ọ̀dọ́ olóúnjẹ mò ń ṣe lórí Olúwo. Àǹtí má tún sunkún o. Nígbà tí wọ́n náà bá tún sunkún lórí bed. Don't cry now. Why? Don't cry now. Don't cry now. Don't cry. Don't cry. Kí ló dé? Má sunkún. Wọ́n tó ṣe operation tán. Wọ́n tó ṣe operation tán. Sorry please. Don't cry please. Don't cry. Don't cry. Don't cry please. Don't cry. Don't cry. Ọmọ akérètè tẹ̀ ń tọrọ jẹ ní ẹgbẹ́ dá. Ìṣòwò kankan lọ́wọ́ mi ni. Ìṣòwò kankan lọ́wọ́ mi. Lẹ́yìn mi tó dẹ̀ mọ́ ẹ̀kún mi náà ló ti síkì yẹn. Wọ́n mi ń sìn. Wọ́n síkì láti. Níbo lọkọ tí ẹni tó bímọ fún náà. Àwọn àdúrà láti ijọ́ kejì tó ti wá bí tó ti wá débi ọmọ àárí. Àárí o. Ṣé olóhùn ń bọ̀ níbo ló lọ? Látọjọ́ mélòó báyìí lẹ̀ ti rí? Láti ó ti gbé 12 days báyìí. Ó ti gbé 12 days táà ti rí. Inú ẹgbẹ́ wọ́n ti ẹ̀ní kára fúdù fọ́mọ ìrànwọ́ ra fúdù omi mò ń fún. Omi ni mò ń fún mu. Ó ti gbé ààrẹ tẹ̀lé wá fún tó bá ní ìyá ìtẹ̀lé wá fún lọ́mú lánàá. Omi mò ń fún mu. Tọ́mọ ẹ̀sẹ̀ sọ́pẹ́sàn. Tọ́mọ ẹ̀sẹ̀ sọ́pẹ́sàn ní kò lè fọ́mọ lọ́mú. Kò rí kó lè dìde. Kò lè ṣe kankan ọmọ yẹn wá kí omi ni mò ń fún. Now pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ tún máa ṣe lẹ́yìn tẹ́ bá kò ní hospital yìí. Sorry aunty. Sorry. Ọlọ́run ní báyìí láyọ̀ jẹ́. Ẹ̀ṣẹ́ àti ìjà dúpẹ́ pé wọ́n ṣe operation ìyá wà ọmọ wà. Ẹ̀fọ́ kọjá dúpẹ́ ìyẹn tán tó ọpẹ́ because màmá wọ́n ṣe operation tí ò bá sọ́ta ìyá tí ò sọ́ta ọmọ kí lè fẹ́ ṣe. Ìwọ̀n gbà ká mú ní ṣùgbọ́n ògo ní fún Ọlọ́run ló kọ́ Ọlọ́run ṣeun fún wọn. Ẹ̀pẹ̀lẹ́ ló dé. Orí ọ̀fẹ́ mórí gbà mú gbé òdìdí ìránṣẹ́ Ọlọ́run dídí ẹ̀sìn tẹ́lẹ̀ mi dádì pẹ̀lú pọ̀ tí mo wà dádì. Mi ní kankan mi lẹ́yìn dádì. Inú kòró lọ́kọ́ mi ti pé mi nìkan mọ̀ kọ́ ọmọ mẹ́rin káàkiri. Sí kankan lọ́wọ́ mi dádì. Mo fẹ́ kí hospital yìí náà fún tí wọ́n ṣe. Wọ́n ṣe fún mi o. Wọ́n ṣe fún mi náà. Because láì tí ẹ̀ sí ìgbà tí máa tọrọ oúnjẹ lọ àwọn nọ́ọ̀sì yẹn bá mi dúró tì í títí tí màá fi dé tó bá ti ń sunkún wọn máa bá mi tù ú tí máa tó dé ló máa tó jẹun wọ́n tọ́ ìfún mi lọ́sibítù yìí tí dọ́tọ̀ bá tún bá tọ́ fẹ́ẹ́ gbé wa jáde lálẹ́ àná wọ́n tún wọ́n ní ẹ̀ tó padà sínú ilé torí ọmọ tuntun látàrún owó san. Ilé Áfíríkà wọn ṣe fún mi. Ìwé tí mo ràn mí lọ́wọ́ ni ìwọ ràn mí lọ́wọ́ ká kú ọ̀nà títù yìí kí wọ́n ṣe ràn mí. Wọ́n gáàsì mọ́ wọn kò sí bí tí ti tọ́jú rẹ̀. Ẹ dìde ká ẹ jókòó dá àwọn ẹ̀ lọ. Ẹgbẹ́ ń gẹ́gẹ́ máa dìde ẹgbẹ́. Lágbára o. Ẹgbẹ́ mi dání. Kọ́kọ́ gbé dání. Network will stop. Yes, sir. It's pain. Yeah. Sorry. Yes, sir. Sorry.
Sorry. Imara. Èmi gangan máa ṣòwò kan sí àkáǹtì hospital sí àbí bóde jẹ́ àkáǹtì yìí máa ṣe sọ́dọ̀ nísìn. So máa wá rọ àwọn èèyàn mi tí wọ́n jẹ́ èèyàn wa obìnrin ìbímọ operation. So wọ́n ní láti sanwó. So pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tún máa ṣe wọ́n máa kó lọ hospital láti take care ọmọ. At least for now wọ́n need about 400,000 for now. So kọ́ tiẹ̀ délé káwọn náà wò wọ́n ṣe. Ìyá ẹ̀ lóun ṣẹ̀ṣẹ̀ lọ ń tọrọ owó. Mo lọ tọrọ kódà gàrí mo ní kó mu láàárọ̀ gàrí mo ní kó mu sí kankan káwọn náà sì mọ gàrí mo rà irọ́ fún mi lẹ́gbẹ̀dá tí mo gbé nù jọ tó mu láàárọ̀. Gàrí ló mú. Bẹ́ẹ̀ sọ yín ló mú láàárọ̀ gàrí mo kò sí kankan. Ẹni tó ẹ̀ṣẹ̀ bímọ. Gàrí ló mú. Ẹni dààmú o ẹni dààmú èèyàn bó jẹ́lẹ̀ láṣẹ ní December yìí tá close December yìí ẹ kó yóò di January kan tó gbé nǹkan kan táyé pé lè la máa ṣe ní December yìí gàrí ló mú ẹni tó ṣe operation. Mo lọ tọrọ ẹ̀mẹ́gbẹ́dá lánàá lọ́jà lánàá gàrí ló mú ó sì kùnú kọ́ọ̀pù bẹ́ẹ̀ ní ìlú náà mú. Ó sì kùnú kọ́ńdà. Ó sì kùnú kọ́ọ̀pù bẹ́ẹ̀. Kí n tó tọrọ lẹ́gbẹ́dá lánàá. Kùnú kọ́ọ̀pù ní ìkẹ̀kẹ́. Gàrí mo fún wa àti kúlẹ̀kúlẹ̀. Gàrí mo ní kó mu láàárọ̀ tí mo fi wá síbẹ̀. Ẹ máa bọ̀. Sorry. Ẹ máa rí àwọn ọgbà. Ibi tí mo fẹ́ ṣe máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi wọ̀ ni. Ẹ má tún béèrè question. Àníyàn ló ń lọ tọrọ gàrí inú ọjà. Ènìyàn ló ń lọ tọrọ gàrí inú ọjà. Lọ tọrọ gàrí inú ọjà ìdílé àti fọ́ọ̀mù. Ṣé ẹni kàṣìmẹ̀ má ti ẹ̀kọ́ ṣe owó díẹ̀ tí bóyá wọn ṣe bẹ́ẹ̀ lákàntì? Ok. Ẹ̀yin tí Ọlọ́run máa lò fún wọn. Tí Ọlọ́run máa lò fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ dìde. Ẹ dìde. Obìnrin rẹ̀ ó ti bímọ Ọlọ́run ti ṣe ó ti bímọ. Kì í ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ lè bímọ mọ́. Ó ti bímọ. Ògo ni fọ́lọ́run. But she needs to pay money when that is sanwó. Then mi fẹ́ try kó jẹ́ pé at least kọ́ tiẹ̀ tó rí nǹkan kan mú délé. Kọ́ rí nǹkan mú délé. Ṣáwo lẹ́yìn ṣe? Olóúnjẹ mò ń ṣe. Ọmọ òdúró ń lè ṣe tẹ́lẹ̀. Kí bàbá ọmọ mi tó kú mọ̀ nígbà ṣùgbọ́n gba bùkátà ọmọ. Ok ọkọ yín kú. Ó ti fún ní. So opó lẹ́yìn báyìí. Bẹ́ẹ̀ nínú kòrò ló ti kú. Ìgbà táwọn ní ọkùnrin bá fẹ́ ṣe tán ní skul ní Ọ̀yọ́ ní tẹ̀síwékà Ọ̀yọ́ mo fi owó ọjà tí mo tà sí kí mo. Lẹ́fẹ̀ẹ́ káwọn yìí ṣe fún mi. Kẹsàn wọ hospital yìí. Tó bá dẹ́kun náà lè balẹ̀. Àǹtí kí ni iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ́lẹ̀? Mo kọ́ building materials. Nígbà tí dájú mi ti kú ni mo ti ń ṣiṣẹ́ káàkiri. Don't cry. 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 Mo fẹ́ wo bá ṣe lè dá bí 400,000 fún wọn níbí. So mo ti wà pẹ̀lú wọn báyìí. Mo fẹ́ wo bá ṣe lè dá bí 400,000 naira fún ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin partners wa, ojú òní tí Jésù. Ẹni tẹ́lẹ̀ ìrànlọ́wọ́ kan nílé. Ẹni tó nílò ìrànlọ́wọ́ ní báyìí. Ẹni tó nílò àánú nìyẹn báyìí. Eléyìí máa mọ tó fẹ́ ṣe orí ọmọ yìí yóò dẹ̀ súre. Orí ọmọ yìí yóò abẹ́rẹ́ bá ń gbé sí ìgbòho díẹ̀ náà.
ọmọ tuntun kò mọ tí ò mọ kankan kò mọ bó ṣe ń lọ báyìí kò mọ tó ń ṣẹlẹ̀ báyìí ẹ bá mi dìde sí wọn mo bá ṣe lè kó 400,000 naira jọ fún wọn kan sanwó hospital yìí ní tó bá kù tó máa mú lọlé ẹ ṣé mà ọmọ pẹ̀sàdé wọ́n máa gẹ̀tẹ̀ gbọ́n yín bá fẹ́ ṣe ìbọ̀wọ̀ fún wọn mo busy in church but ìgbà tí mo gbọ́ pọ́n ló ṣe operation kan bímọ ọmọ tí mo gbọ́ pọ́n ló bí dẹ̀ operation tí mo gbọ́ tán ló ṣe dẹ̀ màmá yìí sunkún òun ló jẹ́ kí n dìde ẹ̀yin abiyamọ ẹ̀yin tẹ́ máa ń fi ti yín lẹ̀ bọ́ tẹ̀lé ẹlẹ́ni so ẹ bá mi dìde sí wọn ìmọ̀ tó ń ṣe nẹ́tíwọ̀kì bíbá ṣé kò máa ró lọ́dọ̀ ẹ̀ ó ń rò ń bíbá ilé kọ̀ọ̀kan so please ẹ bá mi dìde sí wọn kan rí àná kan rí ìrànlọ́wọ́ sorry baby sorry ọmọ máa ń pè àwọn orú àwọn báyìí ní ẹni ìtàn ọmọ olúwa ẹ ti sọ lórúkọ iye yín ò ṣí sí iye yín ò ṣí sí ẹ ti sọ lórúkọ ẹ sọ lórúkọ ṣé ìyẹn wà lónìí kẹ má sọ kẹ tí ẹ má pè lórúkọ kan ó lágbára mẹ́wàá ń ṣẹlẹ̀ ó ti ẹ̀ kí òun kú yẹn ṣùnà ọkọ̀ ó lè máa wò mí látòrí fún ẹ̀lẹ̀ tó báyìí ibi ọba wà máa bọ̀ ìyàwó ẹ̀ ti bímọ bọ̀dá ìyàwó ẹ̀ ti bímọ ó bímọ wá gbé placenta wá gbé placenta látọjọ́ yẹn lẹ̀ sí rí ẹgbọ́n àti nọ́ọ̀sì látọjọ́ yẹn lẹ̀ sí rí ó wá gbé placenta látọjọ́ yẹn lẹ̀ rí bọ̀dá máa bọ̀ ní tó ń ṣe àwọ̀ ẹ̀mí àtán lónìí máa bọ̀ ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ ẹni tẹ́ fẹ́ pè nọ́mbà yẹn wà mí láti pè ẹ bá mi dìde ẹ bá mi ṣàánú fún wọn olójú bá ṣe lè pariwo ní hospital wọ́n fáwọn kan ní treatment wọn lọ́wọ́ hospital wọn lọ́wọ́ like opposite church wa ló wà so gbogbo nǹkan fẹ́ lò most 350 níbí báyìí then tamari 50 sí mademi èso èmi náà ṣe kọ́kọ́ sọ́dọ̀ yìí ẹ bá mi dìde ẹ bá mi ṣàánú fún un ẹ dẹ̀ rí àánú gbà. Sorry. Ṣé bọ́ ṣe pẹ́ṣẹ̀ náà kọ́ lẹ gbélé ẹ̀ ni? Náà ni wọ́n ní tó. Ẹ máa rọra àǹtí. Dáàrí. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ń off lọ́dọ̀ mi. So ẹ̀yin tẹ́ ṣe wọlé fáwọn tó ṣe wọlé explain tó ṣẹlẹ̀ fún wọn fáwọn tó ṣe wọlé explain tó ṣẹlẹ̀ fún wọn ẹ sọ̀rọ̀ sókè dé. Ọmọ mi ń bímọ tí ẹ kì í lè fi bímọ kò sí. ẹnìkan chat mi sí mo ń bọ̀ mọ́ ẹnìkan private chat mi sí wọ́n là máa send 50,000 sí i. 10,000. ẹnìkan náà wá send 10,000. Princess Ade, God bless you ma. Yóò dira fún yín ma. So ẹnìkan lóun fún ọ ní 50,000 naira. So ṣe máa rí àánú gbà. God bless you.
ojú òní tí ẹ̀yẹ dúpẹ́ gan ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o, tó ṣe wọn wọlé. ṣé mo dúpẹ́ o, ṣé ẹ̀mí dààmú ẹ̀ ní wàhálà o, ṣé mo dúpẹ́ o, ẹ̀mí fi wé ẹ̀gbá wọn ní tọrọ fún yín o, ẹ̀mí dẹ́tọ́ tọrọ fún ẹ̀mí rí wàhálà o, ẹ̀mí rí dààmú o. Àǹtí sorry. Ṣé ọ̀rọ̀ yín ò ní já sófo o? Ṣé o? Àmín.